Hello, pataki, akumura Valentine. Mo gbọ́ wípé ẹ ti plan a surprise proposal fún Aunty Folúkẹ́. Ẹ ti wò pé wọ́n ti tick gbogbo boxes yín, wọ́n fine, wọ́n wà respectful, wọ́n ṣiṣẹ́ dáadáa, wọ́n máa ń ṣe ọmọ gidi ní, kò kí ń ṣe wérewère. Congratulations, mo gbọ́ pé ẹ ti ṣe flower bouquet, ẹ ti ra ring, ẹ ti ṣe cake, ẹ fẹ́ ṣe will you marry me. Bó ṣe pé kíní kan wà tó ti ń sọ sí lọ́kàn láti joy, ó ṣe kúlẹ̀kúlẹ̀ àmọ́ gbogbo àlẹ́ máa ń sọ kò matter. Genotype yìí ni mo ti rán yín létí àbí náà wọ́n pé ìgbàgbé àti pé wọ́n wá sí lọ́kàn wọ́n máa ń sá lọ. Bọ̀dẹ́ ni Fọlákẹ́ sọ fún yín pé mọ́mì òun sọ pé mọ́mì wọn náà sọ pé wọ́n sọ fún wọn pé ni àwọn náà ṣe é, bọ̀ mọ́mì wọn ti sọ fún wọn sọ yìí náà pé kò séwu sínsẹ pé ni Fọlákẹ́ everything ti wà okay. Bọ̀ mo kàn ní pé kí n sọ fún yín ní pé wọ́n sọ pé yẹn kò dáa tó. Kẹ́yìn náà gbìyànjú bẹ́ẹ̀ ṣe ṣe flower bouquet, everything bouquet, genotype bouquet yẹn náà yẹ kó wà níbẹ̀. Ẹ lọ ṣe genotype yẹn, ẹ mú Aunty Fọlákẹ́ lọ́wọ́, ẹ jọjọ ṣe, ẹ wá lab tó wà reputable, lab tẹ̀lé trust tó yẹ pọ́n mọ̀ kan tán ń ṣe, ẹ ṣe genotype yẹn níbẹ̀. Torí pé kí ni ó ṣe pàtàkì púpọ̀. Èmi náà mọ̀ pé ẹ ti máa ń gbọ́ lórí internet everything nípa genotype, ẹ máa kàwé dáadáa bọ̀ ọkàn yóò kàn lọ bẹ́ẹ̀ fi pé kò necessary torí kò kí ń rẹ̀ yín. Èmi náà understand, bọ̀ ẹ lọ ṣe genotype nítorí pé ó ní ṣe pàtàkì pẹ̀lú ọjọ́ iwájú, pẹ̀lú Aunty Fọlákẹ́ tó wá lọ ṣe will you marry me, ó gbúdọ̀ yé yín dáadáa. Mo fẹ́ ní pé kí sáré chip in pé tó bá lọ jẹ́ unfortunately mi ò tẹ́wọ́ kó rí bẹ́ẹ̀ o, tẹ́ bá lọ jẹ́ AS, Aunty Fọlákẹ́ náà lọ jẹ́ AS, pé kò ní lè work, àbí kọ́ lọ jẹ́ AC kẹ́yìn náà jẹ́ AS, is not advised. Àbí kẹ́yìn anything tó bá yà sí lè mú kẹ́ ẹni ọ̀rẹ́ yín méjèèjì kẹ́ ní S àbí C papọ̀, kò ní lè lọ dáadáa. Ìkànnì gbúdọ̀ jẹ́ AA, then kẹ́ni tó kẹ́ni kejì wá ní any other thing, ó máa lọ smoothly. Wọ́n ní pé kí n rán yín létí ní ẹlẹ́ẹ̀kan sí happy Valentine in advance. Tẹ́ bá ní ìbéèrè náà ní dókítà yín, ẹ bí mi nínú comment. Ó dàbọ̀.